Mo kí yín ní tilé toko àti lẹ́yìn odi gbogbo bí ọwọ́jà ètò yìí ń fẹ́ dé. Wọ́n ní ẹni ó mọ̀ya ẹ pé kọ́rú wọn máa bọ̀ nílé rá, èèyàn tí ó mọ Ṣàngó ẹ pé kírú wọn máa bọ̀ ní Kòso. Ẹni ó fẹ́ mọ̀ mí ẹ pé kó máa bọ̀ l'Ékòó, Àrómisá lẹ̀gbẹlẹ̀gbẹ nílé ọba Akiolú ọmọ Arókùntayò. Èmi rèé mo lè pa, mo lè tà, mo róhun mú bọ̀ ẹ̀gàn. Lórí ètò lónìí, Ohùn Ìjìnlẹ Ẹnu Yorùbá nítorí àbínitúbini àbèrètúnbèrè tí kìí já fọmọ ẹ̀gbọ́n ẹni ṣọmọ ẹni. Ọláyẹmí lórúkọ mi, Ọlájídé sì lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Ohùn Ìjìnlẹ Ẹnu Yorùbá táwọn máa gbé yẹ̀wò lónìí, òun náà ni ọfọ̀ ìrìnà. Ọfọ̀ ìrìnà. Bẹ́ẹ̀ ni, báyìí ni ẹ ó ṣe máa pe ọfọ̀ yìí. Ẹ má gbàgbé, ẹ ó kọ́kọ́ yín atare méje dà sí kọ̀rọ̀ ẹnu. Bẹ́ẹ̀ bá ti yín atare méje dà sí kọ̀rọ̀ ẹnu, ẹ ó wá máa wí báyìí tẹ̀lé mi. Ẹ̀yin mi làánú dí, ẹ̀yìn tọ̀là gbọn kó nù, ẹ̀yìn awúdò lodò wú, lẹ́yìn lẹ́yìn lolóbe sọ. Ó dẹ́yìn ìgbín káà tó fìkarahun ẹ̀ hàkòkò. Ire ní ṣojú awo, ibi adẹ̀yìn awo. Ọ̀nàkọ́nà tí mo bá rìn, ire ni kó máa ṣojú mi, kíbi dìgbà tí mo bá lọ tán. Ẹ jẹ́ ká tún ọfọ̀ yìí pè lẹ́ẹ̀kan sí, nítorí àwa tí a kìí tètè mú nǹkan ní gírímọ́káí. Ẹ̀yin máa wí báyìí tẹ̀lé mi. Ẹ̀yin mi làánú dí, ẹ̀yìn tọ̀là gbọn kó nù, ẹ̀yìn awúdò lodò wú, lẹ́yìn lẹ́yìn lolóbe sọ. Ó dẹ̀yìn ìgbín káà tó fìkarahun ẹ̀ hàkòkò. Ire ní ṣojú awo, ibi adẹ̀yìn awo. Ọ̀nàkọ́nà tí mo bá rìn, ire ni kó máa ṣojú mi, kíbi kó dìgbà tí mo bá lọ tán. Irú àwọn ọfọ̀ yìí tá a bá ti ń pè wọ́n, ẹ ó sì rí wípé ire ni yóò máa ṣojú wa. Ohùn Ìjìnlẹ Ẹnu Yorùbá, èyí làwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀, ohun ìjìnlẹ̀ táwọn baba ńlá wa tí wọ́n fi gbélé ayé, tí ilé ayé fi tùbà tó sì fi tùṣẹ fún wọn. Ilé ayé ó tùbà fún gbogbo wa o, yóò sì tùṣẹ fún kó wa gbogbo wa. Fún fídíò yìí, ẹ dákun ẹ má gbàgbé ẹ like fídíò wa, kẹ́ ẹ sì subscribe sí Yorùbá Channels kẹ́ ẹ lè máa rí wa wò lóòrèkóòrè.